Samuel. Sir. This is your employment letter. Padà sójú ìwé kejì níbi tí mo ti rí arákùnrin kan eléyìí tí orúkọ rẹ̀ ń jẹ́ ọ̀gbẹ́ni Kọ́sìmù eléyìí tí ó ṣe bẹ́ẹ̀ tí ó dán orí eléyìí tí orí rẹ̀ sì yọ gíláàsì gidigidi gan látàrí wípé ó fẹ́ ṣe ògùn owó ní òfin lọ dán orí ṣùgbọ́n orí náà ti ń pa àwọn ènìyàn gan bẹ́ẹ̀ ni orí ti pa èèyàn márùnlélọ́gọ́ta kan ní àdúgbò kan tí à ń pè ní Olóko Mẹ́ta Ìbàdàn tí wọ́n sì ti gbé arákùnrin náà lọ sí ilé ẹjọ́ májísírèètì tí adájọ́ náà. Ẹ jẹ́ n sáré padà sójú ìwé kẹfà níbi tí mo ti rí arákùnrin kan eléyìí tí orúkọ rẹ̀ ń jẹ́ Tìmílẹ́yìn tí ó ti ṣe bẹ́ẹ̀ tí ó ti lọ jí ọ̀kadà ayọ́kẹ́lẹ́ kan gbé ìyẹn tí a mọ̀ sí ladies bike tí ó sì ti lọ tà á ní ọgọ́rùn-ún náírà látàrí wípé ebi ń pa gidigidi gan kò sí owó tí yóò fi jẹun ọwọ́ àwọn agbófinró ti bá ọ̀gbẹ́ni Tìmílẹ́yìn ó sì ti wà ní police station báyìí eléyìí tí wọ́n ń fi ọ̀rọ̀ wá lẹ́nu wò ṣùgbọ́n arákùnrin náà kò fẹ́ jẹ́wọ́ látàrí pé kí ó má bàa sùn ẹ̀wọ̀n ṣùgbọ́n ọwọ́ àwọn agbófinró náà bá a gidigidi gan wọ́n sì fi ìyà jẹ wọ́n sì gbé ayọ̀nù náà sí ní etí látàrí wípé wọ́n fẹ́ kó jẹ́wọ́ ni ṣùgbọ́n Tìmílẹ́yìn kò ṣe bẹ́ẹ̀ kó jẹ́wọ́ o nígbà tí ọwọ́ ìyà yìí ba arákùnrin Tìmílẹ́yìn dáadáa ni ó ṣe bẹ́ẹ̀ tí ó jẹ́wọ́ wípé látàrí pé ebi ń pa òun ni òun ṣe lọ ṣe bẹ́ẹ̀ tí òun fi ta ladies bike wọ́n ti ṣe bẹ́ẹ̀ wọ́n ti gbé Tìmílẹ́yìn. Ẹ kú dédé àkókò yìí ìròyìn lóníbẹ̀lẹ́njà náà la mú wá fún yín níkànnì àgídìgbò 88.7 FM nílẹ̀ Ìbàdàn ìkànnì àkọ́kọ́ èyí tí gbogbo ayé ń gbọ́ jù lórí àtẹ ìgbéléwọ̀n lọ́wọ́lọ́wọ́ báyìí ọmọ tó ń sọ iléeṣẹ́ rédíò àgídìgbò ibẹ̀ la wà yìí níbi tí a tún ti mọ́ mú ìròyìn lóníbẹ̀lẹ́njà wá fún yín Adéníkẹ́ ọmọ bíbí inú Òṣọ̀lá ló kọ tèmi Adéníkẹ́ oníròyìn àtèmi àti Sàámú oníròyìn ó yá káwọn ará lé. Ẹ̀yin aráalé mo kí yín o orúkọ mi ni Samuel Ìgbẹ́lágadé Sàámú oníròyìn. Tọ́ bá ti wá mọ ṣe iná ní pé bíi kókó iná láti mọ̀ mú ẹ ti mọ̀ wípé iwájú báyìí ní ṣáájú tí ìpàkọ́ tẹ̀lé kókó àkọ́kọ́ látọ̀dọ̀ Sàámú oníròyìn. Ó ti padà bọ́wọ́ sórí fún wọn ní ìpínlẹ̀ Rivers. Kí ló ṣe? Ó bọ́wọ́ sórí fún wọn. Ó yá o. Bí ààrẹ orílẹ̀-èdè yìí nọ́mbà 1 wa Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ti kéde ìlú òfararọ ní ìpínlẹ̀ Rivers tó sì tún ní kí gómìnà Fubara igbákejì rẹ̀ àtàwọn aṣòfin ní ìpínlẹ̀ náà ó lọ rọ́ọ̀kùn nílé. Ìròyìn eléyìí látàpá àtọ̀dọ̀ tèmi ṣe mọ̀ wípé ìsọ̀rọ̀ ní gbèsè lẹ́yìn tí wọ́n ló bọ́wọ́ sórí fún wọn ní ìpínlẹ̀ Rivers yẹn tí ààrẹ sì ti sọ̀rọ̀ tí ó ti bọ́ sí gbòòrò ayé ìní ẹgbẹ́ òṣèlú PDP àti ẹni tó ti fìgbà kan rí jẹ́ igbákejì ààrẹ nílẹ̀ yìí èèyàn Àtíkù ẹni wọ́n fohùn léde o tí wọ́n sì ń ní ìgbésẹ̀ táàrẹ gbé yìí kò bójú mu tó o kò bá lọ bẹ́ẹ̀ kò sì yẹ kó máa ro bẹ́ẹ̀ o kí wọ́n ó yí ohun wọn padà lórí ìgbésẹ̀ èyí tí ààrẹ gbé yìí bí wọ́n ti ní kí gómìnà ìpínlẹ̀ Rivers igbákejì rẹ̀ àtàwọn aṣòfin nípínlẹ̀ ọ̀hún kí wọ́n lọ rí rọ́kúnlé. Tí ẹ bá ti forúkọ sílẹ̀ títí ọjọ́ 21 oṣù yìí pìtìpìtì ó bá yín ìjọba ìpínlẹ̀ Ògùn ló sọ yìí fáwọn darandaran ní ìpínlẹ̀ náà. Láti bí ìròyìn pìtìpìtì ó bá yín yẹn tí pìtìpìtì ó mọ̀mọ́ nà wọ́n lẹ́gbàá lókù bó ní Sàámú. Láti bí ìròyìn yẹn ẹ̀jẹ̀ bọ́ síbi kókó ìròyìn eléyìí tí Wike tó fi ní ilẹ̀ èyí tó jẹ́ ti sẹkítẹ́rìàtì ẹgbẹ́ òṣèlú PDP nílùú Àbújá wọ́n ti gbà á. Ilẹ̀ tó jẹ́ ti àjọ INEC nílùú Àbújá wọ́n ti gbà á. Àwọn ilẹ̀ tí wọn ò tí ì sanwó tó tọ́ lórí rẹ̀ nílùú Àbújá gbogbo ẹ̀ pátá ní àwọn tí wọ́n ń ṣe àkóso olúùlú lẹwa Àbújá ni wọ́n ti gbẹ́sẹ̀ lé àwọn ilẹ̀ ọ̀hún o láti bẹ̀ wọn láti ti wá bọ́ sínú ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ọ̀hún fún ti àsìkò yìí. Ààrẹ orílẹ̀-èdè yìí Bọ́lá Ahmed Tinubu ti kéde ìlú òfararọ ní ìpínlẹ̀ Rivers látàrí wàhálà òṣèlú ìtẹ̀ òfin lójúmọ́lẹ̀ àtàwọn ìṣòro ètò ààbò tí ò dúró re.
Yìí ni ọ̀rọ̀ tí ààrẹ bá àwọn ọmọ orílẹ̀-èdè yìí sọ lọ́wọ́ ìrọ̀lẹ́ àná ni ààrẹ ti kéde wípé kí gómìnà Fubara, igbákejì rẹ̀ Ngozi Odo àti àwọn ọmọ ilé-ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ náà ó lọ rọ́kún nílé. Ṣáájú àsìkò yìí, àwọn ìpínlẹ̀ kọ̀ọ̀kan náà ti ṣàforígbá ìṣòro ìlú òfararọ. Àwọn ìpínlẹ̀ bíi Plateau lọ́dún 2004, ìpínlẹ̀ Èkìtì lọ́dún 2006, tòun ti ìpínlẹ̀ Borno, Yobe àti Adamawa lọ́dún 2013. Láti bí ìròyìn èyí ni ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP àti ẹni tí í ṣe igbákejì ààrẹ nílẹ̀ yìí tẹ́lẹ̀ rí èyún Alhaji Atiku Abubakar ni wọ́n ti ń sọ̀rọ̀ nípa ìgbésẹ̀ tí ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà gbé o lórí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú bí wọ́n ti ní kí gómìnà ìpínlẹ̀ Rivers, igbákejì rẹ̀ àtàwọn aṣòfin kí wọ́n lọ rí rọ́kúnlé. ẹni tí í ṣe akọ̀wé ìpolongo fún ẹgbẹ́ òṣèlú PDP Débọ̀ Ológunàgbà ló ní àwọn ò gbà bẹ́ẹ̀, kò sì yẹ kó máa lọ bẹ́ẹ̀ o lórí ìgbésẹ̀ yìí tí ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà gbé. wọ́n ní kò bófin mu kí ààrẹ ó kéde ìlú òfararọ ní ìpínlẹ̀ kan kó sì tún ní kí ẹni tí ń ṣàkóso ńbẹ̀ tó jẹ́ gómìnà táwọn ìlú dìbò yàn kó lọ rí rọ́kúnlé. wọ́n ní tí ààrẹ ṣe yìí ó jẹ́ bí ìgbà tó mọ̀ọ́mọ̀ mú ìṣèjọba àwa ara wa tó fẹ́ dojú ẹ̀ dé ni. àwọn ò sì ní káwọ́rọ̀ káwọn ó wá mọ òwòrán ìdí ẹ̀rẹ́ o táwọn fi fohùn léde. Iléeṣẹ́ tó ń rí sí ọ̀rọ̀ ètò ọ̀gbìn àti ìpèsè oúnjẹ lọ́pọ̀ yanturu nípínlẹ̀ Ògùn ti kéde ọjọ́ 21 oṣù yìí gẹ́gẹ́ bí gbèdéke fáwọn darandaran nípínlẹ̀ náà láti forúkọ sílẹ̀. Akọ̀wé iléeṣẹ́ náà, Ìyáàfin Kẹ́hìndé Jókòtóyè, ló fi ọ̀rọ̀ yìí léde fáwọn oníròyìn ní ìlú Abẹ́òkúta lánàá. Ó ṣe lálàyé wípé ètò ìforúkọsílẹ̀ náà ni wọ́n ṣe ní ìbáṣepọ̀ pẹ̀lú ẹgbẹ́ àwọn àgbẹ̀ lẹ́kùn gúúsù ìwọ̀ oòrùn ẹ̀ka ti ìpínlẹ̀ Ògùn. Bákan náà, ó ní ètò ìforúkọsílẹ̀ náà yóò tún fáwọn darandaran náà láǹfààní sí àwọn ètò ìrànwọ́ tí ìjọba bá ní fún wọn. Láti bí ìròyìn eléyìí ẹni tí í ṣe mínísítà fún ọ̀rọ̀ olúùlú ilẹ̀ yìí Nyesom Wike ló ti ní ìwé ilẹ̀ èyí tó jẹ́ ti olú ilé ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP tuntun eléyìí tí wọ́n ti ń kọ́ láti ọjọ́ tó pẹ́ díẹ̀ sẹ́yìn nílùú Àbújá. wọ́n láwọn ò gbà lọ́wọ́ wọn báyìí o níbi wọ́n ti ní àwọn ti kọ̀wé sí wọn ṣáájú àsìkò yìí wípé àwọn tí wọn ò bá ti san owó tó yẹ kí wọ́n san sápò àsùnwọ̀n ìjọba ní olú ìlú lẹwa Àbújá, àwọn bẹ̀rẹ̀ sí ní mọ́ gba ilẹ̀ wọn lọ́wọ́ wọn. nínú àtẹ̀sọ́wọ́ èyí tí wọ́n wá kọ jáde lọ́jọ́ 13 oṣù kẹta tá a wà nú ẹ̀ yìí ẹni wọ́n fi ní gbogbo ẹ̀tọ́ lórí ilẹ̀ ọ̀hún àwọn ti gbà báyìí o ní bó ṣe jẹ́ wípé ìyìn tó ń bẹ lọ́wọ́ àwọn òun fi yé wípé wọn ò sanwó eléyìí tó yẹ kan san. ẹni tí ṣe alákòóso fún ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ilẹ̀ ní olú ìlú lẹwa Àbújá Chijioke Nwakweze òun náà lójú ọ̀rọ̀ náà sí gbòòrò ayé tó sì ní gẹ́gẹ́ bó ti wà nínú ìwé ọwọ́ àwọn. wọ́n ní kì í wá ṣe olú ẹgbẹ́ òṣèlú PDP nìkan lọ̀rọ̀ yìí bá o. wọ́n ní ó bá àjọ INEC náà, iléeṣẹ́ elépo rọ̀bì ilẹ̀ yìí NNPCL, àwọn ilẹ̀ kọ̀ọ̀kan tó jẹ́ tiwọn náà tó ń bẹ nílùú Àbújá. ọ̀rọ̀ náà ṣe bẹ́ẹ̀ ó kan àwọn náà. láti bí ìròyìn yẹn sàmú oníròyìn bó o ní. Dáadáa ni. ò já káwọn aráalé ká mọ lọlé. ẹ̀yin aráalé mo kí yín o. kó tún pàdé wa. ẹ pàdé wa. nígbà míì lórí ìròyìn. a tún mọ fún wọn. ojú wọn náà ṣetán láti mọ gbé fún wọn. bẹ́ẹ̀ ni mo ti ṣetán láti mọ gbé fún wọn. ó lẹ ti gbọ́ àwọn sàmú oníròyìn náà ti ṣetán láti mọ gbé ìròyìn fún yín láti kàn ní Àgídìgbò 88.7 FM nílẹ̀ Ìbàdàn. Adénìkẹ́ ọmọ bíi inú Ìṣọ̀lá ló kọ mi. nínú ìwé ìròyìn The Nation, àwọn máa ti ṣe bẹ́ẹ̀ wọ́n máa ti ba arákùnrin kan eléyìí tí orúkọ rẹ̀ ń jẹ́ ọ̀gbẹ́ni Kọ́sìmù eléyìí tí ó ṣe bẹ́ẹ̀ tí ó dán orí rẹ̀ sì yọ gíláàsì gidigidi gan látàrí wípé ó fẹ́ ṣe oògùn owó ní ó fi lọ dán orí ṣùgbọ́n orí náà ti pa àwọn ènìyàn gidigidi gan. bẹ́ẹ̀ ni orí ti pa èèyàn 45 kan ní àdúgbò kan tí à ń pè ní Olóko Mẹ́ta tí wọ́n sì ti gbé ọ̀gbẹ́ni Kọ́sìmù lọ sí ilé ẹjọ́ tí adájọ́ náà ti fi ìdí ọ̀rọ̀ náà múlẹ̀ wípé kí wọ́n lọ gé orí ọ̀gbẹ́ni Kọ́sìmù dà. adájọ́ májísírèètì. ọ̀gbẹ́ni Kọ́sìmù ìgbà tó ń kà lọ́jọ́ yẹn báwo ló ṣe fíìl. mo fi gbé lóò ó ti máa ń ṣó kíní ó ti máa ń ṣe kíní ẹ̀ tó yẹ pé tí gbogbo wa bá wà báyìí ó lè dẹ́rìn pa gbogbo wa inú ò bá mọ bí everybody kálukú sáà mọ rẹ̀ nìyí tí ọjọ́ yẹn nìkan fi pé kí n fa nù wa wọn àgbẹ̀gbọ́n wa sọ pé ẹjẹ́ àwọn ìyá yẹn ká fi owó sẹ̀sọ̀ náà ó yá yàrá tó ti kó tó ti máa ṣe nǹkan fún yẹn pé sáré sí mi èmi gan ti rẹ́rìn gan pé
àmọ́ ọ̀rẹ́ ọmọ yìí. inú sì bí ọ gbogbo wa. inú òbí mi èmi náà mo sọ pé kó ṣe. inú òbí mi èmi náà mo sọ pé kó ṣe. èmi mo sọ pé kó ṣe kíní ẹ̀ pé ó yá ẹja ṣe kíní ẹ̀. ta ló post ẹ̀ gan. lálejò mo lálejò. ẹ káàárọ̀ káàbọ̀ sórí ètò yìí Samuel Oniroyin ẹ sọ̀rọ̀ ẹgbẹ́nu sí microphone ẹ sọ̀rọ̀ sókè ọmọ Nàìjíríà fẹ́ gbọ́ yín. ẹ̀yin ará ilé mo kí n orúkọ mi ni Samuel Gbọ́lágadé Sàámú Oníròyìn. wọ́n wulẹ̀ ọ̀ya mọ̀ sọ́wọ́ ọ̀ya karòyìn fún wa. ó mà ti ṣe bẹ́ẹ̀ ó mà ti tẹ arákùnrin kan eléyìí tí orúkọ rẹ̀ ń jẹ́ ọ̀gbẹ́ni Ọlákúnlé eléyìí tí ó ṣe bẹ́ẹ̀ tí ó lọ jí ilẹ̀ kan tà látàrí wípé ebi ń pa gidigidi gan kò sì ní owó lọ́wọ́ ní ó ṣe bẹ́ẹ̀ tí ó ṣe lọ jí ilẹ̀ tà ṣùgbọ́n wọ́n ti bá arákùnrin náà lánàá òde yìí tí wọ́n sì ti fi ojú rẹ̀ bá ilé ẹjọ́ tí adájọ́ náà sì ti fi ìdájọ́ náà múlẹ̀ wípé kí ọ̀gbẹ́ni náà kí ó lọ sùn ẹ̀wọ̀n 20 ọdún lè ṣe àṣekára. àbí ìkan ṣe ọ lọ sí ẹ̀wọ̀n 20 ọdún pẹ̀lú iṣẹ́ àṣekárakára wọ́n yà sọ pé kárakára. kárakára. kíláàsì wo ló wà. SS1A. SS1A. yes nígbà tí mo fẹ́ sọ̀rọ̀ mo ló fẹ́ ṣe iṣẹ́ dókítà oníṣègùn òyìnbó àbí mo dẹ̀ sọ fún ẹ pé gbàgbé ẹ̀ má ṣe dókítà oníṣègùn òyìnbó so o ti fara mọ́ ìmọ̀ràn tí mo fún ẹ àbòsí ń rò lọ́wọ́ ó ti fara mọ́ wípé o ṣe iṣẹ́ ìròyìn nínú ọ̀rọ̀ tí mo bá ẹ sọ lọ́jọ́ ẹ̀ mo sọ fún ẹ pé gbàtọ́ Ọlọ́run ti dá kálukú òun ló ti fún ni tí ó jẹ́ látọ̀run wá sáyé ẹ̀bùn tó sì dá fún ẹ yìí ní Bíbélì sọ pé ẹ̀bùn rẹ yóò lànà fún ẹ ìgbà tó o ti ní ẹ̀bùn yẹn ni màá fẹ́ kó o roko mọ́ so o ti ṣe tán láti ṣiṣẹ́ ìròyìn. Samuel, Sir. This is your employment letter. Agidigbo FM mo employ rẹ lónìí gẹ́gẹ́ bí staff Agidigbo. Congratulations. Employment letter tí mo fún ẹ yìí bí ó ti ṣiṣẹ́ ni o. Dídé. Ìwọ ni youngest radio youngest OAP youngest on-air personality Agidigbo employ lẹ́ni gẹ́gẹ́ bí staff wa ètò wa ṣe ni inú employment letter yìí àwọn tó kó sínú ilé yìí o àwa la train ẹ àwa la sponsor ẹ tó fi jáde school àwa náà la wà fún ẹ iṣẹ́ tó bá ti parí school lẹ́yìn pa n train ẹ ó sì tún máa gba salary every month títí tó fi wá wọṣẹ́ gangan. ó ṣeé ṣe kírú ẹ̀ máa ṣẹlẹ̀ rí ṣùgbọ́n dídé ìmọ̀dọ̀balẹ̀ dídé next year òun ṣe WAEC tó bá ní lesson tó yẹ kó lọ sọ fún wa ká enroll ẹ síbẹ̀ kó o parí WAEC kó o wọ school tó bá ti parí WAEC tán bó ṣe poli ló kọ́wọ́ ni bó ṣe university straight kó sá wọ school á wà á ti train ẹ the practical aspect of the job ṣe pé school tó bá wọ̀ gan wá mọ̀ pé oníròyìn lọ́mọ eléyìí lóòótọ́ tó ti máa kàròyìn láti gbà mo rí wà tẹnìkan tẹ kàròyìn bí lẹ́nu òun àti bó ṣe máa kà lọ́nu títí ó ti wọnú ẹ̀ ọ̀ kàròyìn sí rémọ́ lágboolé wọn náà máa kàròyìn sórí ẹ̀rọ ayélujára sórí rédíò sórí tẹlifíṣàn lágbára Ọlọ́run ẹ̀bùn rẹ ti lànà fún wọn nìyẹn kó o sì ní padà lọlẹ̀ mọ́ láíláí so congratulations Samuel Gbọ́lágadé àbí Gbọ́lágadé so gbogbo àwọn ìwé tó kù tí wàá fọwọ́ sí tó bá di ọ̀sán wàá fọwọ́ sí bọ̀ wàá sáà ilé wàá mú ilé yìí lọ wàá wá sáìn this copy tiwa dànù méjèèjì white ní tiwa ilé yìí ní tiẹ̀ so ẹ bá mú báírò ẹjọ́ sáìn lójú gbogbo ọmọ Nàìjíríà a ti fún ẹnìkan ní employment bẹ́ẹ̀ rí tí Ọlọ́run ní kí ó rìn bó ṣe rìn kọ́lọ́run ṣe kádàrá tiẹ̀ pé ó rìn nù
ọ̀rọ̀ tiẹ̀ ọlọ́run ní sọ̀rọ̀ rẹ ní alẹ́ ní bọ́rọ̀ kìí ta ọlọ́run ní sọ̀rọ̀ rẹ ní alẹ́ ní bọ́rọ̀ kìí ta ìràwọ̀ rẹ ò sì ní jẹ́ òwò ṣùkùṣùkù dá wáíwáí ní agbára ọlọ́run tí èèyàn bá ti dúró lójú òpó gidi tí kò fi bí sú olóore yóò máa rí oore gbà títí láéláé ni ìgbà tí broadcasting bá tún kúrò ní bó ṣe wà lónìí ìwọ náà dá rédíò tiẹ̀ ní lágbára ọlọ́run wàá dá rédíò rẹ ní wàá máa rántí ọjọ́ èní wàá rántí bó ṣe bẹ̀rẹ̀. This will be the turning point in your family. Ọmọ Nàìjíríà, I want you to help this family, not Samuel alone. Ẹ̀gbọ́n ẹ̀kíní, ẹ̀gbọ́n ẹ̀kejì, kódà àwọn òbí ẹ̀. I want you to help this family, not Samuel alone. Ẹ jẹ́ ká wò pé Samuel Ọlọ́run lò láti mú ògo wọnú ìdílé wọn. Pé Samuel Ọlọ́run lò láti tanná àwọn èèyàn tó tún wà tó yẹ ká ṣèrànlọ́wọ́ fún. Honestly, I want you to help this family. Samuel, church wo ló ń lọ? CAC ní ẹ Christ Apostolic Church. Ṣé ní gbogbo àwọn ẹgbẹ́ náà ń lọ? That's your denomination. So wàá lọ church, wàá lọ dúpẹ́ lọ́jọ́ Sunday, wàá tẹ̀ kún fún àdúrà. Ọlọ́run á dúró tì ẹ́ o. Ọlọ́run á tì ọ́ lẹ́yìn o. This is where you append your signature. Bóyá ẹgbẹ́ kan lè wá wò, ibi ni wà sáyẹ̀nsì, bóyá bàbá ẹ̀rọ. Bí bàbá kọ ẹ fún wa mi o, àbí nǹkan ṣe yín ni. Ṣé kìí ṣe Kàsíìmù ló mú bá rò wá o? Ó yẹ kó kọ Samuel. Congratulations. Once again, I want us to help this family, whatever we can do. If you locate Samuel, help this family. Samuel, do you have phone number? Is that the phone number? Oh, the phone. Only phone. Kí ni orúkọ, kí ni page ẹ, kí n tètè sọ fáwọn èèyàn wọ́n bá follow ẹ. Radio boy _ boy Ezeu ní TikTok. Boy kí ni? Radio _ boy Ezeu backup.